Ẹwà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ìròyìn àyíká kílárí gbọ́ lágbègbè wa. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lètò lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ni ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè Yorùbá. Ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé. Ẹwà èdè lètò ètò ní ẹwà èdè. Gbogbo alájọ àná lọ ṣùgbọ́n ṣá ọ̀làjò wà lọ. Gbogbo alájọ àná lọ ṣùgbọ́n ṣá ọ̀làjò wà lọ. Kò má sẹ́ni tó mọ̀ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la. Gbogbo alájọ àná lọ àmọ́ ṣá ọ̀làjò wà lọ. Gbogbo alájọ àná lọ ṣùgbọ́n ṣá ọ̀làjò wà lọ. Kò má sẹ́ni tó mọ̀ ohun tó lè ṣẹlẹ̀ lọ́la. Ohun orin yìí òun náà ni à ń gbà à ń fi àtàrà rẹ̀ wọlé sórí ètò Ẹwà Èdè ní ọjọ́ tòní. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíyín nílé lóko lájò lẹ́yìn odi níbikíbi láyèkáyè tí ẹnìkọ̀ọ̀kan yín wà ní wákàtí ọ̀wọ̀ yìí. Aago tí a dá, aago náà lólù, àsìkò tí a dá òun náà ni ó tó báyìí. A ní kàkí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Sunna TV Yorùbá tẹ́ ò lè ṣe kí ẹ má máa wo oríṣiríṣi àwọn ètò wa ní ìgbàkúùgbà lóòrèkóòrè. Gbogbo eléyìí náà tẹ́yìn náà ń ṣe ẹ fi ń wá ojú rere Ọlọ́run ọba ni. Ọlọ́run ọba yóò san yín ní ẹ̀san olóore. Ẹ wò ó, ọjọ́ tòní a ò ní fàágùn rárá torí àsìkò. Ẹ jẹ́ kí a kí àwọn tí kìkì tọ́ sí àwọn tí kìkì yẹ. Ká bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀. Gbòógì, gbàǹkọ̀gbì, akọni nínú àwọn akọni. Àwọn tí Ọlọ́run ọba lò láti jẹ́ kí Sunna TV Yorùbá kó máa bẹ nílùú Kòtónú ní orílẹ̀-èdè Benin yìí. Àwọn náà ni Alhaji Abdulrazak Sefu Saka Àríkọ́ṣe. Àtàrà wọn àkí àwọn àbúrò wọn Alhaji Yakub Saka Àríkọ́ṣe. Àbúrò wọn Musa Saka Àríkọ́ṣe àkí àwọn náà. A sì kí olórí oko bámbàm tí wọ́n jẹ́ olóòtú àgbà, elétò àgbà fún àwa tí a jẹ́ òṣìṣẹ́ àti oníranran àwọn àlùfáà tí ń wá síbí yìí láti wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa. Bàbá wa Shitu Sani Abdulrahim tí wọ́n jẹ́ dọ́kítọ́rù àgbà. A kí wọn. Mo máa ń ṣe ládùúrà fún wa wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń nà kankan sí ọmọ làkejì, gbogbo ìka tó kù tí ẹ̀ náà ni. Owó gbá ni ẹ̀ná, ìmà ti gbá òun náà ni oríṣiríṣi àwọn àlùfáà yìí náà tagbọ̀n ni ó padà gbẹ̀yìn ẹ̀ fún gbogbo wa. Orúkọ tèmi kò yí padà rí, Àdìó Shakir Adéṣíà, ọmọ ilé máa digi Ẹ̀gbá ìlàṣòkú gbèrè. Èmi nìkan kọ́ ni mo wà lórí ètò yìí lọ́jọ́ tòní. Ẹ̀yin náà mà wípé àti ránmú gángan làwọn Yorùbá ní kò ṣẹ̀yìn èékánná. Bẹ́ẹ̀mi bá ń fọhùn báyìí ẹ ó mọ̀ wípé àwọn onílù tí wọ́n ń jẹ́ kó máa dún dáadáa ẹ̀yìn lọ́hùn ni wọ́n wà. Mo gbà bí mo kí àyànfẹ́ mi, olólùfẹ́ mi pàtàkì pátá, Yusuf Dauda. Mo gbàbẹ̀ mo kí ìyá mi, ìyá Àkànní Alájà Ganiyat Alassana tó fi má ọ̀rẹ́ mi Abdulmalik Agaja, ọ̀rẹ́ mi gidi gan ni. Alájà Rukayat Ibrahim, ẹ̀yin náà ẹ̀yin lẹ́ ń bẹ̀ wọn ẹ̀kú ètò. Ẹ jẹ́ kí àwọ̀ gbàgede ètò
ẹwà èdè pẹ̀lú ìmọ̀ràn òòjọ́. Àsìkò tó láti gbọ́ 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 ìmọ̀ràn òòjọ́. Àsìkò ló tọ́ láti gbọ́ ìmọ̀ràn òòjọ́. Ìmọ̀ràn òòjọ́ ní ọjọ́ tòní. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tí Ọlọ́run ọba bá ní kí àdúrà yín ó máa gbà dáadáa, ẹ̀yin tí Ọlọ́run ọba bù lówó, afẹ́kẹ́ lọ mà lónìí wípé a ò kì í fẹ́ ní owó, kì í wùyàn wípé mo fẹ́ ní k'Ọlọ́run ọba sì ní ó ṣe bẹ́ẹ̀. Dandan kọ́ mà lówó, àánú Ọlọ́run òun náà ni níní owó. Gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run ọba bá gbé sípò kan láyé yìí, kó má rò wípé ìfẹ́ inú òun lòun fi wà ń bẹ́ẹ̀, kó má ní ìkọjá ààyè ara èèyàn, ìkọjá ààyè ara ẹni, kó má ní àfojúdi, kó má ṣe ìgbéraga kọjá ipò t'Ọlọ́run ọba gbé sí. Torí ìmá ṣe ìgbéraga yìí ń bẹ nínú àìmoore fún Ọlọ́run ọba ni. Gbogbo àwa náà tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, àwa náà kan tí wọ́n ń pè dá sọ̀rọ̀ níbìkan, láàrin ẹbí ni, nínú ilé ni, láwùjọ ni, níbi iṣẹ́ ni, ẹ jẹ́ ká máa rántí wípé àánú Ọlọ́run náà la rí gbà. Tó bá dàbí ẹni wípé ìwọ ń sọ̀rọ̀ tí wọ́n ń rí ẹni ẹni tó mọ̀rọ̀ sọ dáadáa, ṣe pẹ̀lẹ́. Àbùkù kì í wá ìyàn kan ju ẹni táyé ń fẹ́ lọ. Bó bá dàbí ẹni pé wọ́n ń gba tiẹ̀ lónìí, ò ń bẹ láàrin ilé, ẹ̀ ń bẹ lórí fòrọ́ọ̀mù ẹbí, ìwọ ló hùn ẹ́ dùn, ìwọ ló ń sọ̀rọ̀ jù, ìwọ ni wọ́n ń gba tiẹ̀ jù, ọ̀rẹ́ mi máa ṣe pẹ̀lẹ́ o. Torí àbùkù bí mo ṣe pè lẹ́ẹ̀kan ni kò ní ẹnìkan tí ń wá kiri bí kì bá ṣe ẹni táyé yẹ. Ọlọ́run wá ń fún àwọn kan láàyè pé máa ju ẹnìkan lọ ní tìtorí wípé kí wọ́n lè máa sin Ọlọ́run ọba látara àwọn ẹlòmíì. Ọlọ́run ó máa fún ẹlòmíì lówó nítorí àyímáyé tálíkà tí ń bẹ láwùjọ, lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀, lẹ́gbẹ̀gbẹ̀ ilé rẹ̀, nínú ilé wọn gangan, àbí ládùúgbò wọn, àbí níbi iṣẹ́ wọn. Ọlọ́run á máa gbẹ́lòmíì sípò ní tìtorí àwọn tí Ọlọ́run ọba kò tí yóò máa wá wò ó wípé bóyá ó ṣe Ọlọ́run látara wọn ni o, àbí ó yege látara wọn. Kí gbogbo olówó ní ká máa rántí wípé o, àwọn tálíkà yìí wọn kì í ṣẹni tá à ń bu ẹnu ẹ̀ tẹ́lù. Torí bólówó tó bá dìídì ṣe rúyá pé ó lálàá tí Ọlọ́run ọba ń tara láàní, ó fi ń jíṣẹ́ fún wípé o, gbìyànjú kó o lọ ṣe sàárà fáwọn aláìní lórí òkò ṣòro kan tó o ní báyìí. Ẹ mọ̀ wípé aláìní ni àwọn là ń pè ní tálíkà. Ní ìgbà tí èèyàn bá tálákà tó sọ wípé ìwọ ti nùnù kó nínú ìwé rẹ̀, o ká kún ẹnìkan mọ́, o má léèyàn, ẹ mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ o lè pé ní ìgbà tí sàárà bá dé mọ̀, tí gbogbo ayé bá wá lówó, ta ló wá kù tí ó máa jẹ́ aláàárù? Tí gbogbo wa bá dẹni tó rọrọ̀, tó lówó, tó nípò, tó ní gbogbo ẹ̀ láyé, ta la bá ní à ń pè máa rán níṣẹ́? Ọlọ́run ọba ò pín gbogbo rẹ̀ dọ́gba ni. Ló ṣe gba wípé gbogbo àyíkáyè tá a bá ti bára wa, ká gbìyànjú ká máa lo àyè ẹni pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Ká máa lò ó ní tìtorí wípé Ọlọ́run ọba rámọ̀ kan lẹ̀ kó tó di pé ó pè ìwọ dá sọ̀rọ̀. Ọlọ́run rí ẹlòmíì wípé ó jù ẹ lọ lọ́dọ̀ orí, ó ní owó jù rẹ lọ, ó lọ́rọ̀ jù ẹ lọ, ṣùgbọ́n láàrin ilé wọ́n gba tiẹ̀ jù lọ ní tìtorí wípé ọlọ́gbọ́n orí pípé nìyẹn. Nígbà tá ń lọ lé kéwú wọ́n kọ́ wa wípé hayatun bila mali hayatun muzillatun.
bẹ́ẹ̀ lóyin ohun ẹsẹ̀ orin náà wá wípé ẹ̀mí tí kò bá lówó lọ́wọ́ ẹ̀mí yẹpẹrẹ ni ṣùgbọ́n gbogbo wa náà kọ́ lá lówó ẹ̀rí wọ́n tún ní kàlámù bìlá nǹkan kan bẹ̀ ṣá pé ọ̀rọ̀ tí irú wọn bá sọ ẹni tí ò náwó lọ́wọ́ irú ọ̀rọ̀ tí wọ́n bá sọ lẹ́nu báyìí ọ̀rọ̀ náà kò ní wúwo ẹlòmíì ó sì wà ẹlòmíì yóò wà tó jẹ́ wípé ọmọ kékeré ni ṣùgbọ́n ó ní òye ju àgbàlagbà lọ ẹ jẹ́ kí a wòye sí ọ̀rọ̀ tá a sọ yìí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ là ń pàmùkùrù pẹ̀lẹ́ o lónìí ẹ jẹ́ ká máa fi ìbẹ̀rù Ọlọ́run fi máa ṣe ohunkóhun ìbẹ̀rù Ọlọ́run orí ẹ̀ ni a sọ̀rọ̀ lé lórí ní ìmọ̀ràn òòjọ́ tọjọ́ tòní ẹ jẹ́ ká sún ká lọ sí ìròyìn àyíká. ìròyìn àyíká. ìròyìn àyíká. ìròyìn àyíká. ìròyìn àyíká. tọ́ akíra wa padà lẹ́ẹ̀kan sí wípé kákò dédé àsìkò yìí kásìkò bí ojú ọjọ́ ṣe rí ní ìròyìn àyíká ní dédé àsìkò yìí a mú wá sétí ìgbọ́ wa wípé gbogbo àwọn èèyàn wa tí wọ́n lọ sí Mákà ilẹ̀ mímọ́ wọ́n ti ń ṣẹ́rí padà sílé kódà a fẹ́ sọ wípé díẹ̀ lára àwọn náà ni wọ́n kù ní ilẹ̀ mímọ́ lọ́hùn-ún a kí gbogbo ẹ̀yin tí ẹ dé láti ilẹ̀ mímọ́ wípé kí Ọlọ́hun ọba kó ṣe hajj yìí ní màbúrú rọ̀ fún yín kó gba hajj náà lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ìbádà kó má ní ohun ọ̀ràn wa ṣẹ́ kó má ní àfọwọ́jóná a sì wá ń tọrọ lọ́rọ̀ gbogbo àwa tí a lọ sí hajj yìí wípé ká má dé ká wá fi iṣẹ́ wa táwa náà ṣe ọwọ́ wa báyìí ká fi bà hajj ní jẹ́ ká gbìyànjú ká dì í mú dáadáa kí Ọlọ́hun ọba kó lè ràn wá ṣe lórí rẹ̀ àgbàbí yìí láti rán wa létí wípé a ti ń bẹ nínú ìsinmi gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọjọ́ tí a ṣe kọjá ní ọ̀sẹ̀ tó kọjá a ṣe lálàyé wípé ká má jẹ́ káwọn ọmọ wa kí wọ́n wà ní ẹnu eré títí kí ìsinmi yìí ó fi tán a rán wa létí wípé lẹ́kùn àwọn ilé ìkéwú ń bẹ ní ṣíṣí káàkiri ìlú tá a wà kì í ṣe wípé bóyá a fi ń ṣe ìpolongo àbí ìpolówó ọjà fún ilé ẹ̀kọ́ kan ṣùgbọ́n gbogbo ibikíbi àyíkáyè tá a bá wà ká mọ̀ wípé ilẹ̀kùn àwọn ilé ẹ̀kọ́ Arab ilé ẹ̀kọ́ ẹ̀sìn Islam ilé ẹ̀kọ́ Lárúbáwá èdè tí a ó fi máa kíra wa èdè tí a ó máa sọ ní àlùjànnà ilé ẹ̀kọ́ tá ó ti rí kọ́ ìbẹ̀ ní ṣíṣílẹ̀ fún gbogbo àwọn ọmọ wa ní àsìkò ọ̀lídé yìí àsìkò tí wọ́n ń bẹ nínú ìsinmi yìí ààrí jù báyìí lọ ní ìròyìn àyíká ọjọ́ tòní ẹ jẹ́ ká wọ gbàgede ètò ọgbọ́n àgbà pẹ̀lú jígúnjígù ọgbọ́n àgbà. ọgbọ́n àgbà ká fi kọ́gbọ́n ká fi ṣàwòṣe. 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 ọgbọ́n àgbà àsìkò ti tó láti gbọ́ ọ̀rọ̀ gbàǹkọ̀gbì ọ̀rọ̀ la gbé wá lónìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ ọ̀rọ̀ tí a bá gbé wá síbí yìí ìṣẹ̀lẹ̀ ni tó ṣẹlẹ̀ níbìkan tá a wá ní ká gbé wá kẹ́yìn tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n nílé kẹ́ fi ọgbọ́n yín fi gbé tiwa ní àrùgẹ olóòtú ètò yìí òun náà ni Àdìó Shakir Adéṣíyàn ojúléeṣẹ́ àmóhùnmáwòrán Sunna TV Yorùbá òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́ báyìí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ báyìí pé arábìnrin kan ni
ń bẹ nílé ọkọ tí ọkọ rẹ̀ sì jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́. ọkọ yìí ó wá láǹfààní àti yá owó nínú ilé ìfowópamọ́ yìí láti fi ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó rẹ̀. ìyàwó yìí ó wà ní ṣọ́ọ̀bù ọ̀hún, wọ́n gbé bẹ̀ títí fún oṣù mélòó kan, débi wípé wọ́n padà palẹ̀mọ́ wá sí ilé ni. owó tí arákùnrin yìí sì yá kìí ṣe ọmọdé owó tó lọ bíi mílíọ̀nù 5 òun ni, léyìí tí ó ṣe ká ní wípé wọ́n kó ẹrù sínú ṣọ́ọ̀bù yìí ó kún bámbámbám. arábìnrin yìí ló wá di èrò ilé lọ́dọ̀ ìyá ọkọ rẹ̀, níbi tí ọkọ náà pàápàá òun náà ń gbé pẹ̀lú rẹ̀. àkóbá kan ló wá ṣẹlẹ̀ sí arákùnrin yìí tó fi di èrò ọgbà ẹ̀wọ̀n, gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú ìwé tí ń bẹ ní wájú mi yìí. arákùnrin yìí ó di èrò ọgbà ẹ̀wọ̀n ní àtìmọ́lé ń bẹ láhàámọ́ ìjọba lẹ́yìn ọ̀sẹ̀ méjì. ṣàdédé ni a gbọ́ wípé arábìnrin yìí lẹ́yìn ìgbà tí ó dé sí ilé ìyá ọkọ rẹ̀ tí wọ́n jọ ń gbé, ìyá ọkọ yìí sáré wípé arábìnrin yìí tó jẹ́ ìyàwó ọmọ òun tó bímọ 2 fún un kò sáà lè jókòó lásán, ó wá gbé sí ṣọ́ọ̀bù ọ̀dọ̀ tiẹ̀ níbi tí òun ti ń ta oríṣiríṣi àwọn nǹkan tó sì ń ṣe mobile money, tí wọ́n ń ṣe owó lọ sọ́tún, wọ́n ń ṣe owó lọ sósì. ìyàlẹ́nu ló wá jẹ́ fún wa lẹ́yìn ọ̀sẹ̀ méjì yìí la bá rí wípé ìyàwó yìí ó bá palẹ̀mọ́ owó léyìí tí ó súnmọ́ mílíọ̀nù kan ló bá kó lọ àti tẹlifóònù portable, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ń lò láti fi ṣe transfer lóríṣiríṣi. ó sì tún kó oríṣiríṣi àwọn owó tí ó tà láàrin ọ̀sẹ̀ náà, ó kó gbogbo rẹ̀, ó sì kó aṣọ rẹ̀, ó sì gbọ̀nà lé lọ. arákùnrin yìí ni Ọlọ́run wá ní kó padà jáde níbi àhámọ́ yìí lẹ́yìn oṣù gbọọrọ, ọdún gbọọrọ. lẹ́yìn ìgbà yìí ni arábìnrin yìí wá padà wá láti lè wá sọ wípé òun padà sídìí àwọn ọmọ tóun fi lẹ̀, wípé òun ò lè fi àwọn ọmọ òun lẹ̀. ìyá yìí ó bá fárígá, ó ní òun ò ní gbáyé gbọ́ ohun tó mú lọ tẹ́lẹ̀ tó wá padà wá, eléyìí òun ò ní gbáyé rí o. ọ̀rọ̀ yìí ló wá sú arákùnrin. ní ìgbà tárákùnrin yìí òun ó sọ̀rọ̀, òun ní níbo ni kóun ti bẹ̀rẹ̀, ìyàwó tó bímọ 2 fóun, ṣé kóun tún ṣẹ̀ṣẹ̀ máa lọ́wọ́ obìnrin míì nísìnyí ni? òun ò mọ ohun tóun ó padà rí lọ́dọ̀ obìnrin míì. níyà yìí bá yan arákùnrin yìí lódì, ló sì lé wọn nílé. ẹ̀yin èèyàn mi, arákùnrin yìí ló gbọ́rọ̀ wá, ló ń bi wá wípé ká gbé lé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lọ́wọ́, kẹgbà sétí kí ẹ làwọn lọ́yẹ̀. ṣé arábìnrin yìí ṣé kóun padà gbà káwọn sì máa bẹ̀rẹ̀ àníyàn àwọn lọ ní inú ilé mẹ̀háyà míì, àbí ọ̀nà wo làwọn ó gbà tí àwọn ó fi padà papọ̀ wípé kí ẹ làwọn lọ́yẹ̀? ṣé kóun tẹ̀lé ìyá tòun ni, àbí kóun máa bá arábìnrin yìí lọ? ojú òpó wa ó ṣí sílẹ̀ báyìí, ẹ̀dá ṣètò náà lórí 56 44 39 71 56 34 44 39 71 56 44 39 71. òun náà ni ojú òpó tí ẹ gbà wọlé ní ọ̀sán tòní.
báwo ni ká ti sọ̀rọ̀ náà ṣé kí wọ́n máa fẹ́ra wọn lọ àbí kí ó fi ìyàwó ńlẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ bí ìyàwó àbí kó tẹ̀lé tìyá rẹ̀. ẹ̀yin tí wà ojú òpó yìí ó ti wà ní ṣíṣí tẹ́ bá ń bẹ ní orílẹ̀-èdè Benin ẹ ti mọ̀ wípé 56 44 39 71 náà ni gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ nílùú òkèèrè ẹ ò nídìí àti fi pọ̀tábù yín fóònù yín fi pè wá ní direct tẹ́ ẹ bá ní whatsapp lọ́wọ́ ẹ lè ṣe +229 56 44 39 71 plus 229 56 44 39 71 ẹ lè pè wá lórí whatsapp lẹ́sẹ̀kẹsẹ̀ a sì dá yín lóhùn. ọ̀rọ̀ náà nù ni ó ẹ jẹ́ kí a jọ gbé yẹ̀wò ọ̀nà wo ni kí a gbà lórí rẹ̀. gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ nínú àgbòlé lọ́wọ́ yìí a kí yín o. ẹ̀yin tí ẹ ń bẹ ní inú ìkànnì orí ìkànnì àwọn olólùfẹ́ Sunna TV Yorùbá gbogbo yín la kí. ètò yìí lọ́jọ́ tòní ó ti bẹ̀rẹ̀ à ń retí ìpè yín kí ẹ lè dá sí ètò náà. ẹ bá wa gbé jingujigu ẹwà èdè sí káfíńdá tọ́mì díẹ̀ léyìí tí a fi ń retí ìpè lọ́lọ́kan jọ̀kan. jingujigu ẹwà èdè. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé ẹwà èdè lẹ́tọ̀ ètò ọgbọ́n àgbà káfí kọ́gbọ́n káfí ṣàwòṣe ọgbọ́n àgbà káfí kọ́gbọ́n káfí ṣàwòṣe ọgbọ́n àgbà káfí kọ́gbọ́n káfí ṣàwòṣe. tọ́ ní báyìí a ti ní ẹnìkíní ní ojú okùn náà. Assalamu alaikum. Assalamu alaikum. Ẹ jọ̀wọ́. Alaikum salam. Naam, orúkọ yín? Hello. Orúkọ yín? Hello. Orúkọ yín? Ẹ kò tọrọ Adé lórúkọ mi láti Minna. Mi ò gbọ́ o.
Hamid lórúkọ mi láti Minna. Hamid Hamid lórúkọ mi láti Minna. láti Inna. Láti Minna. Naam. Hamid lórúkọ mi láti Minna. Naam, ẹ máa gbọ́ mi dáadáa. Tí ó bá jẹ́ wípé ẹ ń wo tẹlifíṣàn lọ́wọ́, ẹ bá wa yí ohun tẹ̀lé náà, tẹlifíṣàn yẹn ẹ bá wa yí ohun ẹ̀ sílẹ̀ dáadáa, kẹ́ ẹ máa gbóhùn wa nínú tẹlifóònù yín. Okay. Naam, ìsìn à ń gbádùn yín. Naam, láti Inna. Naam, ọ̀rọ̀ náà nù ni o, kí lẹ rí sọ sí o. Ìgbẹ́ mi ló tán náà ni pé òun ní pàdé ìjà àwọn ọmọ nífẹ̀ẹ́ dẹnu máa tó lé owó rẹ̀ ló fi nífẹ̀ẹ́ rẹ̀. À ń gbọ́ yín. Tó rí owó rẹ̀ ló fi nífẹ̀ẹ́ rẹ̀ kó tó sí ìgbà mi. Allahu Akbar. Owó rẹ̀ lọ́dọ̀ ló lọ́ pa àtọ́dọ̀ rẹ̀. Àbí? Ó lè kó nífẹ̀ẹ́ rẹ̀ dẹnu. Kí lẹ wá ní kó ṣe? Ó lè kó nífẹ̀ẹ́ rẹ̀ owó wá wá rẹ̀. Owó ló wá wá. Kí lẹ wá ní kó ṣe? Kí lẹ pé ó ṣe? Kí lẹ pé ó ṣe báyìí? Ìyá rẹ̀ ni kó tẹ̀lé. Aha, masha Allah. Ìyá rẹ̀ ni kó tẹ̀lé, ìyá rẹ̀ ò fẹ́ jẹ́ kó sọnù ni. Naam, àgbọ́yé ni ò jẹ́ ń sùn. Ẹ ṣeun, ẹ bá wa kí gbogbo àwọn tí Inna lọ́hùn. Naam, masalam. Tọ́ ẹni kìíní tí wọ́n pè wá lórí ètò yìí lọ́jọ́ tòní, wọ́n ní owó rẹ̀ òun náà ni ó nífẹ̀ẹ́ sí kó tẹ̀lé ìyá rẹ̀ kó má bàa ṣìnà. Ẹlòmíì tún ń bẹ níbẹ̀ nkanlẹ̀kùn kankankan. Ẹ wò ó, ẹ wọlé, salamu alaikum. Aleykum salaam tula tala. Ẹ kú dédé àsìkò yìí o. Alhamdulilayi adúgbò fọlọ́n báwo lẹ́yìn náà ṣe bá o. Hamdan kathira. Orúkọ yín? Àwọn àdúgbò fọlọ́n. Orúkọ yín? Muhammad Tayyib láti ìlú Ìsàkété. Muhammad Tayyib láti ìlú Ìsàkété. Bẹ́ẹ̀ni. Naam, ọ̀rọ̀ nu yẹn o. Tẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ̀. Kò lè ó sì lè. Naam. Aláwọ̀ kan pé ìfẹ́ Ọlọ́run nìkan ló sokù fún Ọlọ́run nìkan ló mọ ibi tí ìfẹ́ wà torí pé vraiment kò sẹ́nìkan tó lè parí ọ̀rọ̀ ìfẹ́. Wallahi, aksamta. Voilà. Donc, láti ibẹ̀ lọ, ọ̀rọ̀ ọkùnrin kọ́kọ́ fún ìbẹ̀ lọ́hùn náà. Pé bí oore kan bá ń bẹ láàrin wọn àti ẹ̀ kọ́lọ́n kó sọ bí ò bá sọ̀rọ̀ mẹ́ kọ́lọ́n kó tú àwọn ká. Bẹ́ẹ̀ni, àmín. Ẹ̀yàn kan, èkejì, ìyá rẹ̀. Ìyá rẹ̀ wà ní orí ẹ̀tọ́. Àbí? Nítorí pé àwọn Yorùbá ní ìgbà ṣòro là ń mọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni. Dọ̀ngbà tó fi ní níṣòro ó bílẹ̀ kò tún fílẹ̀ látọ́ tún fẹ́ sọ ìyá rẹ̀ di ẹ̀dùn àárílẹ̀. Àbí? Ọ̀rọ̀ náà ó yí díẹ̀ o ọ̀nùká ọkùnrin kó kú fún ìbẹ̀lọ̀ pé bí ó bá jẹ́ òwe kan bá kù láàrin àwọn àtọkọ́nà bí ó bá sóye kan bẹ̀ kẹ́kẹ́ fún wọn lọ láyà tẹ̀ kó sì kú fún ìbẹ̀lọ̀ lórí ìyá ẹ̀ pápá bí Ọlọ́run bá ní kí àgbà bí a bá lóun ọgbà ó filẹ̀ kọ́ máa lọ jẹ́ kó lọ wá ìyàwó mi. Ọ̀dà Tayyib, ẹ ṣeun Muhammad Tayyib láti ìlú Ìsàkété, ẹ bá wa kí gbogbo àwọn ti ìlú Ìsàkété. Naam, ẹ jẹ́ kí a tún gba ẹni tí bẹ́ẹ̀ wọlé lẹ́ẹ̀kan náà. Salamu alaikum. Ẹ bá wa yí volume, ẹ bá wa dí volume tẹlifíṣàn yín kù dáadáa kẹ́ ẹ tó bá wa sọ̀rọ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Ẹ káàsán o. Wa alaikum salam, ẹ káàsán o. Ọlá inú kan láti ìlú Congo. Ẹ ti dáhùn náà mọ̀lẹ́ kan náà. Alhamdulillah, masha Allah. Gbogbo àwọn ti ìlú Congo ńkọ́ o. Àwa dáadáa bíbá yìí o. Naam, ọ̀rọ̀ nìyẹn o, àbúrò yín ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Àwa wà nínú ọyẹ́, inú ọyẹ́ làwa wà bíbá yìí o. Masha Allah, inú ọyẹ́ lẹ wà. Bẹ́ẹ̀ni, inú ọyẹ́ làwa wà bíbá yìí. Ọlọ́run ó jẹ́ kí ó tù wá lára, ara wa yóò gbà insha Allah. Àmín. Yóò bára mu, kò ní ní ara lára o. Àmín.
naam ọ̀rọ̀ nìyẹn o. ẹ sọ fún arákùnrin ẹ pé obìnrin ẹ olójú kúkú olè lóbìnrin náà. olójú kúkú lẹ pé. olójú kúkú olè ni. mashallah ẹ ṣe àwò. nígbà tó kọ lọ yáwó ọkọ torí tiẹ̀ fi yáwó ní báńkì bí ti ṣiṣẹ́. tó fi ṣí ṣọ́ọ̀bù fún ẹ pẹ̀lú síbẹ̀síbẹ̀ náà gbogbo ẹ̀ ó lọ fà. ọkọ náà tún ní pírọ́blẹ́mù ó tún lọ ẹ̀wọ̀n. ìyá ọkọ ẹ̀ tún fà ẹ́ mára ó tún ń bá ìyá ọkọ ẹ̀ ta nǹkan ó tún palẹ̀ ó bí 1 mílíọ̀nù ó tún gbé pọ̀ tábò tún kó gbogbo ẹ̀ lọ pàtó wá ní pọ́pọ́ kò lẹ́wọ̀n nísìnyí wọ́n á padà wálé kó fẹ́ jókòó tàwọn ọmọ eléyìí ṣobìnrin o. àbí ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. eléyìí ṣobìnrin mi ò lè gbá èmi tẹ̀lé gbárù ẹ̀ lè gbárù ẹ̀. mashallah naam. ọlọ́run ní tọ́jú ẹ̀yìn ọlọ́run ó tọ́jú àwọn ọmọ ó ti kó sẹ́yìn lẹ̀. àmín ẹ ṣeun gan ẹ ṣeun púpọ̀. gbàtó bí ọmọ náà tẹ́lẹ̀ kó bá sí láyé tẹ́lẹ̀ nǹkan ọmọ oníṣayé. àwọn ọmọ kúkú ṣayé tiwọn ẹ jẹ́ kí a tó gba ẹlòmíì lókè lọ́hùn lẹ́ẹ̀kan náà wọ́n ti ń ṣọwọ́ sí mi ẹ kí àwọn tìlú Kóńgò fún wa. naam ẹlòmíì ti ń bẹ ní ojú okùn náà assalamu alaikum. assalamu alaikum. assalamu alaikum. ẹ bá wa yí ohun amóhùnmáwòrán yín sílẹ̀ dáadáa assalamu alaikum. assalamu alaikum. naam salamu alaikum. ẹ bá wa yí ohun amóhùnmáwòrán yín sílẹ̀ dáadáa assalamu alaikum. tẹ́ bá ti ń pè wá báyìí ẹ gbìyànjú kí ẹ máa dí fòlúmù tẹ̀lé yín kù dáadáa bí ò jẹ́ bẹ́ẹ̀ ohun náà yóò máa padà wọnú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi ń bá wa sọ̀rọ̀ ni yóò sì máa tako ara wọn yóò máa nira wọn lára kò ní jẹ́ kí a lè gbóhùn ara wa dáadáa bó ṣe tọ́ àti bí ó ti ṣe yẹ. mo ń ṣe lálàyé fún wa wípé àgúnmu òwò òun náà ni à ń pè gbogbo ohun tí ó bá ti jẹ́ ìpolówó àgúnmu òwò ni ẹ jẹ́ kí n sáré ẹlòmíín bẹ́ẹ̀ sálámù alaikum ẹ kú dédé àsìkò yìí naam ẹ ti lọ bí ọ̀tún ni ọjọ́ ti ń yọ bẹ́ẹ̀ náà ni ohun yóò máa rà ní ọ̀tún ẹ jẹ́ kí àgbàbí yìí kí a kí àwọn tí Ọlọ́run ọba lò látàrí kí ó máa dùn kó máa dán kí ara lè máa ṣe wò dáadáa báyìí a tún ní ẹlòmíì lójú okùn yìí àfi sùúrù ọ̀rọ̀ yìí ó káwọn èèyàn lára débẹ̀ ẹ wò ẹ jẹ́ kí a jọ wò ó sálámù alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ máa kú dédé àsìkò yìí o ẹ kú bójú ọjọ́ ṣe rí. o ṣe wà fáàmì dáadáa. naam orúkọ yín o. Muhammad Anas Ayub. Muhammad Anas Ayub. láti ibo lẹ ti ń pè wá báyìí. láti Ẹ̀pẹ́. naam ọ̀rọ̀ nìyẹn o kí lẹ rí sí o. a ní kásẹ̀mọ̀ sí àtètè gbọ́ ètò náà ni. masha Allah tẹ bá wà létí ìgbọ́ nísìnyí a tún tún ọ̀rọ̀ náà gbé wá ní àárín ìṣẹ́jú mélòó kan naam. ọ̀dà inú mi ò sì dùn. naam kò sí wàhálà àwọn náà máa retí yín. ọ̀dà. naam salamu alaikum. alaikum salam. naam gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ̀ ń ṣèbéèrè lábẹ́lẹ̀ báyìí nísìnyí pé ẹ fẹ́ gbádùn ètò náà dáadáa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kì í ṣe ìṣẹ̀lẹ̀ kan tí ó lágbára jù pé ìyàwó tó ti torí wípé ọkọ rẹ̀ ó lọ sẹ́wọ̀n tó kó ẹrù jáde nílé tí ó sì wá ti torí wípé ọkọ náà ó wá padà dé lẹ́yìn ìgbà tọkọ dé ó wá padà wá láti wá fẹ́ ṣe ìyá fáwọn ọmọ méjì tí ó bí sílẹ̀ ohun tó sì ṣẹlẹ̀ kó tó di pé ọkọ lọ sẹ́wọ̀n ni pé ọkọ ti gbìyànjú ó ti ṣí ṣọ́ọ̀bù fún ní ìgbà tí ọkọ ń ṣiṣẹ́ ní ilé tí wọ́n ti ń yáwó fún ni báǹkì ilé ìfowópamọ́ tán sì ń yáni lówó níbẹ̀ ọkọ yáwó tí ó lọ bí mílíọ̀nù 5 láti fi ran ìyàwó lọ́wọ́ láti ṣí ṣọ́ọ̀bù rẹ̀ ó sì ṣí ṣọ́ọ̀bù wọ́n ń ta aṣọ wọ́n ń ta bàtà wọ́n ń ta oríṣiríṣi àwọn nǹkan èmi làwọn kúlà oríṣiríṣi àwọn nǹkan ṣàkàkọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ní àkópọ̀ lẹ́yìn ìgbà tí ìyàwó yìí ó wà nídìí ọjà yìí títí tí ọjà ó fẹ́ rí àrí wípé wọ́n padà ti ṣọ́ọ̀bù ni
kò sí nǹkan kan ní ṣọ́ọ̀bù mọ́ ìyàwó yẹn dèrò lé ìyá ọkọ tí wọ́n sì ń gbébẹ̀ pẹ̀lú ọkọ náà kó tó di pé ọkọ àkóbá pé ó ṣẹlẹ̀ báyìí nílé ìfowópamọ́ ó rán ìyẹn lọ sí ẹ̀wọ̀n ìyá yìí tí ó jẹ́ ìyá ọkọ ó sì wá fa ìyàwó tó jẹ́ ìyàwó ọmọ rẹ̀ mára ó gbé sí ṣọ́ọ̀bù ibi tí yóò ti máa bójútó à ń tagbá à ń tàwo à ń ṣe kòkò bàbá ìṣàsùn ó sì gbìyànjú ó gbé sí ilé mobile money ó kó tẹlifóònù tí wọ́n fi máa ṣe transfer withdraw lóríṣiríṣi sí lọ́wọ́ arábìnrin yìí ló wá wò ṣùṣù ló palẹ̀ máa ẹrù rẹ̀ ó kó àwọn tẹlifóònù tí wọ́n fi ń ṣe mobile money tí wọ́n fi ń ta káàdì tí wọ́n fi ń ta kìrìdì ó kó gbogbo rẹ̀ ó lọ lẹ́yìn ìgbà tó wá gbọ́ wípé arákùnrin yìí ó tẹ̀wọ̀n dé ló wá ní òun fẹ́ wá ṣe ìyá àwọn ọmọ òun níyà bá fárígá ló bá ní òun ò gbà ó níbo ilé ìta ni àgọ́ ń bọ̀ ọ̀rọ̀ náà nìyẹn ní ṣókí tí ẹ bá lágbọ́yé rẹ̀ kí ọlọ́run ọba kí ó lákèésí wa ojú òpó wa ń bẹ ní ṣíṣí 56 44 39 71 fún ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp ẹ sáà ti kọ nọ́mbà yìí kí ẹ enregistrate ẹ̀ sílẹ̀ kí ẹ store ẹ save ẹ̀ sí orí fóònù yín èyí tẹ́ mẹ́ nílẹ̀ Gẹ̀ẹ́sì +229 or +229 229 229 5644 3971 5644 3971 56 44 39 71 òun náà ni ojú òpó tí à ń lò ní Sunna TV ẹni tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa wọlé bọ̀ salamu alaikum. 3971 56. a ti ṣe lálàyé fún wa wípé tí ẹ bá ti pè wá báyìí ẹ máa dé volume náà kù dáadáa bí òun bẹ́ẹ̀ ohun náà ló máa nira wọn lára ẹ bá wa yí volume yín sílẹ̀ dáadáa volume tèlé náà tẹ́ bá ti ń wo tèlé tó bá jẹ́ wípé ẹ kọjú mọ́ ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn ẹ gbìyànjú kẹ́ ẹ máa dí ohun náà sílẹ̀ torí kìí ṣe rádíò kìí ṣe rédíò tí a ní àtàrà rédíò yẹn lẹ́tì mọ́ gbóhùn wa eléyìí ẹ ó máa gbóhùn wa direct nínú fóònù tí ẹ bá mú lọ́wọ́ ni ìyẹn ìdí nìyí tí ó fi tọ́ ó fi yẹ wípé kí ẹ máa dí ohun tèlé náà sílẹ̀ dáadáa ká lè gbọ́ra wa yé dáadáa ẹlòmíì tún kanlẹ̀kùn kọ́kọ́kọ́ ẹ wò ó ẹ máa wọlé bọ̀ ilé yín lẹ́wà salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Muhammad Anas láti ẹ̀pẹ́ náà kọ́nù ni. Masha Allah. Naam. Ok, ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ń bẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó le púpọ̀. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Torí ibi tí ìyàwó yín lọ ní tí ìbẹ̀yìn bá gbé ni kò ní padà wá mọ́. Masha Allah. Ọkọ yẹn kó má tún gbà mọ́. Àkómọ́ gbà mọ́. Kó má gbà mọ́. Torí a bá wo dáadáa pé ìyàwó náà ló rán ọkọ náà lọ sẹ́wọ̀n. Masha Allah. Ọwọ́ pọ̀ mi dáadáa kó má gba ìyàwó yẹn mọ́. Ọ̀dà àti kọ sílẹ̀. Assalamu alaikum. Naam, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun ẹ bá wa kí gbogbo àwọn tí ẹ pẹ́, àwọn jẹfà. Ọ̀rọ̀ nú ni ó. Bọ́dọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí, yóò ta kókó. Àdìtú òun náà ní ọ̀rọ̀. Ẹ jẹ́ kí àjọgbọ́rọ̀ náà yẹ̀ wò. Báwo ló ti ṣe rí lọ́dọ̀ ti yín? Ṣẹ́jọ́ ìyá ní tọ́ àbí kí ìyá ní kó gbà á? Torí ó sáà ti bímọ. Ó bímọ méjì. Bóbìnrin bá wà bí ò bá ti ẹ̀ lọ́ràn sùúrù tá a ní kì í pọ̀ jù àfi tí kò bá ní tó ẹ má fi ṣèbínú sùúrù kì í pọ̀ àfi tí kò bá ní tó ṣé káwá ní sùúrù ó ti wá tán ó ti yá tán náà nù ní ẹ jẹ́ kí a jọ wò ó ojúlówó máa nú rojú ṣàánú 56 44 39 71 ojú òpó wa tí ẹ ó pè tí ẹ ó fi láǹfààní àti dá sí ètò yìí lọ́jọ́ tòní mo ti máa ń ṣe lálàyé fún wa fún ẹ̀yin tí ẹ̀ ń bá wa lọ lóòrèkóòrè wípé ètò wa ètò yín ẹwà èdè ìpele mẹ́ta òun náà ni ètò yìí pín sí ìmọ̀ràn òòjọ́ ń bẹ́ẹ̀ ìròyìn àyíká ń bẹ́ẹ̀ ọgbọ́n àgbà ń bẹ́ẹ̀ abala ọgbọ́n àgbà náà la wá wà báyìí níbi tí a ti máa ń fún ẹ̀yin tí ẹ̀ ń bẹ nílé ní ààyè láti pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí láti dá sí ètò tí a bá gbé wá
àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lóríṣiríṣi eléyìí tí wọ́n bù wá gbọ́ tí a ó bù yín gbọ́ tí ẹ̀yin náà ẹ bá wa tàn mọ́lẹ̀ sí pẹ̀lú ọgbọ́n tí ń bẹ nínú yín gẹ́gẹ́ bí àgbàlagbà. ẹ wò ó ìpolówó òun náà ni àgúnmu òwò tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ẹ má fi ṣèbínú tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ lójúléeṣẹ́ wa Sunna TV Yorùbá ìbá dára kí ẹgbẹ́ àwọn ìpolówó yín wà kí àwa kaba yín tan ìmọ́lẹ̀ sí ọjà yín tẹ̀ ń tà ẹ jẹ́ kí a lọ sí jingu ẹwà èdè ká fi sinmi díẹ̀. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìmọ̀ràn òjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀ ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. ẹwà èdè Yorùbá ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé ẹwà èdè lẹ́tọ̀ ètò ní ẹwà èdè. tó jẹ́wọ́ ọmọ rere tí a bí ní ilé rere látara ìmúra rere. ọmọ ìyá mi ìrìnnìsí òun náà ni ìsọnilọ́jọ̀ ẹ jẹ́ kí a kí ìbílẹ̀ báyìí Abbas Couture tí wọ́n jẹ́ olùránṣọ olùṣe ara lóge àwọn ni wọ́n ní kí gbogbo ẹ̀ kó máa yọ̀ǹtọ̀ mi báyìí kí ẹ máa rí wa wò ká máa dùn ká máa dán ká sì rohùn bòlóra. ẹ wò wọ́n bẹ ní ìlú Benin ní àdúgbò Àpápá pàápàá ní ìyànà fàmásì Sẹ́gbéyà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ó fi máa pè wọ́n òun náà ní 67 22 26 33 67 22 26 33 èyí tí ẹ ń lo ẹ̀rọ ayélujára lórí ìkànnì WhatsApp ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ó fi ṣe ọ́díò àbí ẹ fi kọ̀wé ránṣẹ́ sí wọn òun náà ní 97 27 42 07 ìbílẹ̀ by Abbas Couture ìlú Benin ní àdúgbò Àpápá òun náà ni wọ́n fi ìkàlẹ̀ sí. ìpolówó báyìí náà ni àgúnmu òwò èyí tí ẹ fẹ́ bá ojúléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá dá òwò papọ̀ ẹ gbìyànjú kí ẹ kọ̀wé sí wa lórí 56 44 39 71 àbí kí ẹ pè àwọn nọ́mbà wa tí máa ń lọ ní ìsàlẹ̀ lóòrèkóòrè ni kí ẹ lè bá wa sọ̀rọ̀ lórí báwo ni ẹ ti fẹ́ kí a fi tiwa ká fi gbé tiyín ní arugẹ. ìpolówó àgúnmu òwò ní jẹ́ ẹ wò ó ká wá ṣe ìpolongo ohun tẹ́yìn ń tà àbí iṣẹ́ ìṣe yín ká sì gbé sí afẹ́fẹ́ kí ọjà kó lè máa tà kí iṣẹ́ ìṣe kó lè máa lọ sí iwájú. ojúléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ó wà ní ṣíṣílẹ̀ fún ẹnikẹ́ni ẹ jẹ́ mùsùlùmí àbí ẹ̀yin ẹlẹ́sìn kejì gbogbo nǹkan tẹ́ bá ti ń tà tí kò bá ti jẹun tí ó jẹ́ nǹkan òfin tí ó lòdì sí ẹ̀sìn wa ẹ̀sìn Islam ní ti sọ̀rọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa Sunna Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó yẹ kẹ́yìn náà mọ̀ wípé orúkọ tí iléeṣẹ́ amóhùnmáwòrán wa yìí ń jẹ́ òun náà ló yẹ kí a máa tẹ̀lé kí ìṣe wa kó lè dàbí ti Ànábì wa Muhammad tí à ń wò láwòkọ́ṣe. ẹ̀yin èèyàn wa ètò ọjọ́ tòní kò ní ju báyìí lọ tẹ́ bá wojú ọjọ́ ẹ rí wípé ọjọ́ náà ó ti rẹ̀ bí àná gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí agbára wa lọ́jọ́ tòní ẹ̀yin náà ẹ ti gbọ́n ẹ ti mà ẹ sì ti mà tán ẹ mà dáadáa wípé kí èèyàn kókó ra rẹ̀ ní ìjánu ká fi ìbẹ̀rù Ọlọ́run sí gbogbo ohunkóhun tí a bá ń ṣe láyé kí Ọlọ́run ọba Allah
kó lè máa ṣàlékún oore fún wa. Ìwọ tó bá jẹ́ olówó máa ran mẹ̀kúnnù tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́wọ́ torí mẹ̀kúnnù àyèmáyé náà lọ́lọ́run ọba ṣe fún ọ lówó. Gbogbo àwọn tó jẹ́ tálíkà nínú ẹbí yín máa rántí wípé tó bá lówó jù wọ́n lọ ò tálíkà tó wọn o. Ẹni tí ó bá ya olòṣì níbìkan tí wọ́n bá rò wípé o ti ní owó kọjá wọn, wò ó àwọn náà wọ́n jẹ́ ọba fáwọn olòṣì o, ọba làwọn náà láyé tiwọn. Ẹ jẹ́ kí a máa ṣe gbogbo àwọn nǹkan yìí níwọ̀n tó wọ̀n sí kí Ọlọ́run ọba Allah kó lè máa ṣàlékún oore fún gbogbo wa. Ìmọ̀ràn òòjọ́ náà ni àti gbé ètò ẹwà èdè tòní láwọnú ìròyìn àyíká láforí ẹ̀ ṣe kọ̀ sí ọgbọ́n àgbà. Oríṣiríṣi àwọn èèyàn ló pè wá lónìí, akíyín ní àyíkáyè tí ẹgbà tí ẹ̀ ń lò tẹ́ fi ń ra owó sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, tẹ́ ń lò mọ́ lónìrànà tẹ́ sì ń ra káàdì láti fi pè wá. Àṣírí yín kò mà nítù yóò máa bò ní. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ò ní rí ohun gbé sọnù bí ìbá ṣe ibi ọmọ. Ẹbí nìkan kọ́ ni mo wà nílé agodo níbí, nílé agbára lọ́hùn. Yusuf Dauda àti Agaja Abdulmalik àwọn ni wọ́n jọ wà lọ́hùn, láì gbàgbé alájà Rukayat Ibrahim akíyìn o. A sì wá gbàgbé ìyá mi tí wọ́n dojúkọ mi níbí yìí tí wọ́n jẹ́ Mama Akànní alájà Ganiyat Alasan. Sunna TV Yorùbá ń kí gbogbo wa wípé ká kú ojúlọ́nà ọdún oṣù òkè tuntun tí ń bọ̀ lọ́nà yìí. Pẹ̀lú ògo Ọlọ́run tí ó fi máa di ọ̀sẹ̀ tí ń bọ̀, a ó ti wà nínú oṣù kínní tí ń jẹ́ ti oṣù òkè. Kí Ọlọ́run ọba Allah kó má pé òkú ní sọ̀rọ̀ kí a torí àyèmáyé ọdún láàyè wa. A mọ̀ fi báyìí ṣe lọ lórí ètò. Orúkọ mi kò yí padà rí, Àdìó Shakir Adéṣíyàn, ọmọ wọn bíbí ní ìlú Ìsàkété. Mr. Lobatan ti gbogbogbò Sunna TV Yorùbá òun kí wa pé ká máa yáṣẹ́. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ìmọ̀ràn òòjọ́ labala kìíní tó kún fún ọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ìròyìn àyíká kí la rí gbọ́ lágbègbè wa. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ọgbọ́n àgbàlódé ló kásẹ̀ ètò yìí lẹ̀. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Àkànṣe ètò tó kún fún màtóyé àtọgbọ́nú. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè lẹ́tọ̀ lórí Sunna TV Yorùbá. Ẹwà èdè ní ẹ jẹ́ a jọ wò. Ẹwà èdè Yorùbá. Ọmọ Yorùbá àtàtà ètò rẹ̀ rèé. Ẹwà èdè lẹ́tọ̀. Ètò ní ẹwà èdè.